ẹni ò mọ̀ bẹ́ẹ̀ gbogbo agbára tí wọ́n lò lórí Ládọjà tí wọ́n fi yọ nípò tí wọ́n bá lò lórí Ọ̀yọ́ ní sókà ní ti Dubai lọ àfa aláwọ̀ yẹn pariwo ẹjẹ́ apá ọ̀tẹ̀ tì ìsàlẹ̀ Ọ̀yọ́ mọ̀ bá láàfin ṣe aláàfin ìbásàlẹ̀ Ọ̀yọ́ ṣe kábíyèsí ọba òwádé ẹtún àníyàn ṣe ẹjẹ́ pè fẹ́ padà lọ́yọ̀ bó ní títí ó ṣe máa bọ̀ látòkè ọjà tí ó dáa nìkan tí ò ní dé sàlẹ̀ Ọ̀yọ́ ẹ lọ́wọ́ gbogbo títí sàlẹ̀ Ọ̀yọ́ ìbọn ọmọ bá lé mi ọ̀rọ̀ inú ilé wa ni mò ń sàn sọ yìí ẹ pè fẹ́ padà ẹjẹ́ pè fẹ́ padà kí ìsàlẹ̀ Ọ̀yọ́ lè bá mọ̀ wípé irú Alhaji Skimeh yìí ó dé láti bá wa tún àṣìṣe ẹ̀yìn ṣe ni ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe ni tẹ́ bá pé ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe Skimeh ní jẹ́bẹ́ wallahi tallahi tí bàbá wa Adéyẹmí ọba bí Skimeh ọ̀rọ̀ ń bẹ́nu àwọn èèyàn tó fẹ́ sọ ṣùgbọ́n ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe ni Skimeh. àwọn tí wọ́n ní mẹ́sẹ̀jì nínú ọ̀rọ̀ yìí kan dákun ká má rí bí ebú má rí bí ìfẹ́ ìlú torí mi ò ní kankan torí mi ò jẹ́ kankan àwọn alágbára ní Ọ̀yọ́ mo fẹ́ bá sọ̀rọ̀ yìí wọ́n lè ní wọ́n wá gbé wa wọn mọ ọlọ́pàá DSS wọn mọ ọlọ́pàá l'Àbújá kò síbi wọn tí wọn ọlọ́pàá kò sí síbi tí wọn lágbára sí ṣùgbọ́n gbogbo ntẹ̀yàn bá fèsì nítorí ìlú èèyàn wallahi tallahi dáadáa ni tó bá ti jẹ́ lórí òótọ́. bàbá wa àgbà ẹni àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ fún ní mẹ́sẹ̀jì bàbá wa Muhammad Daud bàbá wa àgbà níbi ogun kọ́ọ̀dì mùsùlùmí ọlọ́mọsájà àríyìn pẹ́. bàbá nínú àwọn ànábì tọ́lọ́ ọ̀rán sọ̀rọ̀ rẹ̀ wá ẹ má tìjú àti jíṣẹ́ bàbá ẹ má tìjú àti jíṣẹ́ o ẹ sì má bẹ̀rù àti jíṣẹ́ torí gbogbo iṣẹ́ ogun tọ́lọ́ máa ń kó fún òjíṣẹ́ Ọlọ́run tí ó fi jagun ilẹ̀ ní tí ìwà ìbá nírú tẹ́ ẹ ní ẹnu ọwọ́ tọ̀rọ̀ á lè sọ̀rọ̀ torí pé wọn nílé fọlọ́pàá dẹ́rù bà wá wọn nílé sọ pé wọ́n bọ̀ wá gbé wa látàbújá torí pé Ọlọ́run fún yín ní tó pé lógun torí pé ó mọ̀ wípé ànábì Fìráúnà ó ju ànábì Mùsá lọ lọ́jọ́ bá Mùsá sọ̀rọ̀ pé tó bá dọ́dọ̀ Fìráúnà má bàṣà gidi o má bàjá o tọrọ mọ̀ wípé agbára Fìráúnà lè ka àwa náà já àfáà ní akéré àní kankan ẹnu wọ̀ tọrọ àlè sọ̀rọ̀ èyí tẹnu yín tọrọ ẹ bá wọn èèyàn yín sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ wọn ní fọlọ́pàá gbẹ̀yìn kí ló dé ṣé múra ní afẹ́ fún Alhaji wa Dáúdù Ògún ní ìsìn ní tásọ wípé lẹ́ẹ̀mọ́ wá lọ́dọ̀ èèyàn kẹtẹ́ nílé sòótọ́ fún nínú àwọn ànábì tọ́lọ́run ó sì di nípa ọ̀rọ̀ Ọ̀yọ́ ní Alhaji Dáúdù Ògún wà wò torí pé ẹ ní ẹnu ẹ lágbára ẹ láṣẹ gbogbo téèyàn máa fi ń jíṣẹ́ Ọlọ́run tí èfi bẹ̀rù lọ́lọ́run kó fún yín ẹ má bẹ̀rù àti jẹ o tí irú yín bá tún sọ fáwọn táwọn bá sọ̀rọ̀ yìí ní ìsìn wọ́n gbọ́ ju bí wọ́n ṣe gbọ́ sáwà lẹ́nu lọ wọ́n gbọ́ gbogbo wa la mọ̀ wípé irú agbára tó lọ́n fún àwọn èèyàn wa lọ́yọ̀ ẹwà alájà wa Mọ̀ṣúrà ọlọ́mọsájà rí mọ̀mọ́ pẹ́ Ọlọ́run fún wọn lágbára gbogbo ìgbà tí wọ́n sì mọ̀mọ́ sì fi dìde tí wọ́n fi láǹfẹ́ àwọn fẹ́ ṣèjọba afojú wípé obìnrin yóò nífẹ̀ẹ́ lójú ọkùnrin lọ torí obìnrin máa ń láàánú alájà náà dẹ̀ ní àánú torí pé wọ́n lè má ṣe fún mi wọ́n ṣe fáwọn èèyàn mi tó pọ̀ bá péyàn kan bá ṣe dáadáa fún àáfà kan gbogbo àáfà gbọ́dọ̀ mọ̀ pé òun ló ṣe dáadáa fún ẹ̀mọ́jà àáfà ni mo mọ̀ tálàjà náà lọ Mọ́kà ṣùgbọ́n ẹ bá sọ fàlàjà agbára tí wọ́n ní o torí Ọ̀yọ́ lọ́lọ́mọ sí fún wọn àná ọmọ nílùú mi tí wọ́n kílèmù wọn ò nílùú mi tí wọ́n kílèmù fa kálájọ wà nírú ẹgbẹ́ Ṣèyí Mákindé kí Ṣèyí Mákindé ó sì máa ń ṣe rádaràdá tí ń ṣe pẹ̀lú Ọ̀yọ́ kí wọ́n má lè sọ̀rọ̀ fún pé tí ń ṣe ọ̀dà kí wọ́n má lè fà á sẹ́yìn tó sì jẹ́ yí pé nínú òjíṣẹ́ Ọ̀yọ́ ànábì Ọ̀yọ́ tí ọmọ Ọ̀yọ́ gbójúlé pé ń bẹ lókè tí ọmọ ìjà fún Alhaja Mọ̀ṣúrà wa pé ńgbà táwa ti jáde ní ìsìn táwọn sọ̀rọ̀ fún gbogbo kan láàmú gbọ́ bí ọba tiẹ̀ jẹ́ wípé alájàgbá fẹ́ jẹ́ alájàgbá gan tó bá yẹ pé alájàgbá fẹ́ jẹ́ alájàgbá gan tí kábíyèsí ò tí ì fọwọ́ sí ọ̀yẹ́ káàtì máa sọ wípé àwa máa fẹ́ já ráǹkì kábíyèsí Ọ̀yọ́ torí tí kábíyèsí Ọ̀yọ́ ọba ti ní ráǹkì mọ́ tó alágbàjá gan náà bá wa jẹ́ alájàgbá gan ṣé ráǹkì tiwọn ní ò sì tó nǹkan kò lè tó nǹkan ẹjá pé ìfẹ́ padà ìfẹ́ ní òsì gbogbo wa la mọ̀ wípé tí ẹ bá ṣe wípé Alhaji Abdulhakeem Adéyẹmí Skimeh jẹ́ ọmọ rẹ̀ kìí ṣe pé títóbi no èyí tóbi tayọ kí wọ́n má lè sùn tọrọ tí bàbá rẹ̀ bá ṣe èyí tóbi tayọ ẹ̀ àmọ́ Alhaji Abdulhakeem Skimeh wallahi taláì ọ̀pọ̀ Ọ̀yọ́ lẹ́nu mọ́ nípa ọ̀rọ̀ kábíyèsí tó fẹ́ sọ tí ń bẹnu kálukú àbí tani ọmọ wípé oyin ti ìwà Skimeh wallahi taláì ní òjẹ́ àwọn èèyàn náà ti àìdá kábíyèsí mọ́ ìwà Skimeh wallahi ní òjẹ́ káwọn èèyàn náà ti àìdá kábíyèsí mọ́ tani ọmọ bẹ́ẹ̀ gbogbo agbára tí wọ́n lò lórí Ládọjà tí wọ́n fi yọ nípò tí wọ́n bá lò lórí Ọ̀yọ́ ní sókà ní ti Dubai lọ àfa aláwọ̀ yẹn pariwo gbogbo wa àárín wọn bí ọ̀tá aláàfin nígbà táwọn lóye ju òǹkálukú lọ nígbà wọn lọ́gbọ́n ju òǹkálukú lọ torí ìmọ̀nú aláwọ̀ yẹn ju tó kálukú lọ bàbá àgbà ìyàwó àgbà Alhaja Mọ̀ṣúrà ẹ dákun torí ànábì ìfẹ́ ìlú yìí làwọn tá a jọmọ ìlú yìí náà ní sí yín tá a fi kọ́kọ́ dìbò àkọ́kọ́ fún yín tẹ́ fi débi tẹ́ dé tó ṣokùnfà yín débi tẹ́ dé àwọn ọmọ yín ò nílùú mi tí wọ́n kílèmù ẹ̀yin náà ò nílùú mi tẹ́ kílèmù bí ráàkì Ọ̀yọ́ bá ń já gbogbo ẹ̀yin tẹ́ bẹ́ẹ̀ lẹ̀ ń já o wallahi bí ráàkì Ọ̀yọ́ bá sì ń lọ sókè sí gbogbo ẹ̀yin tẹ́ bẹ́ẹ̀ lẹ̀ ń lọ sókè sí ẹjá pa ọ̀tẹ̀ tì
ìsàlẹ̀ Ọ̀yọ́ wọn bá láàfin ṣe aláàfin ń ìbásàlẹ̀ Ọ̀yọ́ ṣe kábíyèsí ọba òwádé ẹtún àníyàn ṣe ẹjá pè fẹ́ padà lọ́yọ̀ bó ni títí ó ṣe máa bọ̀ látòkè ọjà tí ó da nìkan tí ò ní dé sàlẹ̀ Ọ̀yọ́ ẹ lọ wo gbogbo títí ìsàlẹ̀ Ọ̀yọ́ ìbọn ọmọ ọba lèmi ọ̀rọ̀ nílé wa ni mò ń sàn sọ yìí ẹ pè fẹ́ padà ẹjá pè fẹ́ padà kí ìsàlẹ̀ Ọ̀yọ́ lè bá mọ̀ wípé irú Alhaji Skimeh yìí ó dé láti bá wa tún àṣìṣe ẹ̀yìn ṣe ni ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe ni tẹ́ bá pé ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe Skimeh níjẹ́ bẹ́ẹ̀ wà lọ́ọ̀yì ta lọ́ọ̀yì tí bàbá wa Adéyẹmí ọba bí Skimeh ọ̀rọ̀ ń bẹ́nu àwọn èèyàn tó fẹ́ sọ ṣùgbọ́n ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe ni Skimeh ọmọ tí ń pa àṣìṣe bàbá rẹ̀ ni Skimeh bàbá àgbà Aláàfin ọba Abdulhakeem Ọwádé tó bá jẹ́ pé alájàgbá fẹ́ jẹ́ alájàgbá náà ni ìlú Ọ̀yọ́ fi rọrùn ẹ fi wọn jẹ wọn ò lè sọ pé àwọn jù yín lọ àmọ́ ẹjọ́ olófin ẹ sì jẹ́ wọn tọwọ́ bòfin sẹ́rí àwọn bàbá wa àgbà ní ìsàlẹ̀ Ọ̀yọ́ iṣẹ́ bẹ lórí wọn tẹ́ẹ̀sì gbogbo àwọn tẹ́ bá rí ní ọ̀tá Aláàfin àná àwọn tí wọ́n fẹ́ kí ìlú ọ̀dà nu o ẹ pè wọ́n ẹ mú wọn mọ́ra o irú àwọn àfáàláwa yẹn nísìn tẹ́ pé ọ̀tá Aláàfin àná ni wọ́n òótọ́ ọ̀rọ̀ wọn máa bá wọn sọ ni o irú àwọn alájẹ bàbá àgbà Mufti Diyar bàbá àgbà Sàrùmí tẹ́ pé ọ̀tá Aláàfin àná ni wọ́n ẹ mú wọn mọ́ra o ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ wọn máa bá wọn sọ ni o àtàwọn bẹ́ẹ̀ 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 tẹ́yìn ó tó ti mọ̀ lórí ipò tẹ́ ẹ wá táwọn ọmọ ẹ mú wọn mọ́ra o òótọ́ ọ̀rọ̀ wọn máa bá wọn sọ ni o àwọn àrí olóyè Ìsàmù àárín gbogbo àwọn olóyè nígbà pé àwọn olóyè yẹn náà mi ìbú wọn ọ̀dà kọ̀tù èèyàn méjì náà ni wọ́n wà tí wọ́n bá wà lọ́dà kọ̀tù Aláàfin wọ́n sì wà lọ́dà kọ̀tù gọ́fúnà torí pé wọn ò lè dáyé ara wọn sí wọ́n ń fà wọ́n báyìí ni wọn ò dára wọn fà bọ̀tí ẹ má sojúlé méjì kẹ má bàa sòfò méjèèjì ẹjá gbé lójú kan ká lè bá àmọ́ bí tá ń lọ ẹjá gbé lójú kan yín olóyè àwọn òtò bá yín sọ̀rọ̀ ṣùgbọ́n torí ọ̀rọ̀ ìlú wa bí ládàkà kò dín mú wa àlákùlì lè balẹ̀ tí wàmílẹ̀ ajílì yà á fútìlẹ̀ wàmílẹ̀ ajílì yà á súnmi ìyìn lè lọ sí wàásù Ìbàdàn lásìkò yìí ìyìn lè lọ ọ̀nà ilé Ifẹ̀ lásìkò yìí torí ìlú mi mo fi gbójú bù torí ìlú mi ni mo fi gbójú bù wọ́n pè mí mo ní prógámù Ìbàdàn mi lè lọ mo ní prógámù lẹ́yìn ní Ifẹ̀ mi lè lọ ó gba àwọn Ọ̀ṣun yẹn mi lè lọ náà bẹ̀ mọ́ ṣebí torí kí ló lè dá ni ètà sí wí ní ìsìn ẹ̀tọ́ lè máa ní wọ́n mọ́ fọlọ́pàá wa kí ẹ̀yin ní Ọlọ́run àmì táwa sọ yìí wà lẹ́ àfi sọ̀rọ̀ bú àfi sọ̀rọ̀ jà ṣùgbọ́n bọ̀ láti pè ìfẹ́ padà lọ́yọ̀ subhana rabbika rabbil izzati amma yasifun.